wọ́n ti fún wa cash 100,000 naira. Wàá máa gbà bẹ́ẹ̀. Èmi mo mọ nísìsiyìí tí mo ṣe lọ dáàdì a máa gbà ẹ fọkàn yín balẹ̀. Ṣé ká gbà? Ẹ jẹ́ ká gbà. Alájì yín ká kọ́ni náà ti ṣe wọ́n ti ṣe. Alàgbà Délé Òdúlé Dáúdà. Alájì yín ká kọ́ni àti rí tiwọn náà 50,000. Masha Allah. Ọmọ bá mi tẹ́lọ̀. Ẹ ṣe láìlá. Èwo ni ẹ ṣe láìlá àti Délé Òdúlé sọ? Ẹ jẹ́ kí ẹ jẹ́ barista sáà ẹ jẹ́ kó fún mi ní àká nọ́mbà. Akọ̀fẹ́ mọ̀ ni ẹ sọ. Màá sẹ́ndì rìsíptì sí ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀. POS wà bí o. Owó ńláńlá gan. POS wà bí o. Èjìdé. A máa fún wọn ní 100,000. Ẹ má gba máìkì lọ́wọ́ o. Kí ló sọ? Ẹ má disgrace mi. Èjìdé. A máa fún wọn ní 100,000. 100,000 naira. Délé Òdúlé 100,000 naira. Àṣẹ ti ẹ̀ lé. Barista Femi Adebayo. Mo bá máìkì lọ́wọ́ ẹ̀. Barista Femi Adebayo wà ẹ bá mi sọ àwọn aṣọ díẹ̀ díẹ̀. Àwọn aṣiṣẹ́ ń bí mi. Barista Femi Adebayo wà on behalf of himself. Barista Femi Adebayo on behalf of Afrimen. Ẹ̀kọ́ nítorí ọlọ́run. Ẹ̀kọ́ nítorí ọlọ́run. Kóbí lórí ìwà sọ̀rọ̀ ẹ̀ jọ̀tọ̀. Barista Femi. Ibrahim Chata. Ọ̀gá wa ni o. Sori ọdún àti ìgbà tẹ́kì gbogbo ayé mọ̀ pàdé àti ìgbà. Ẹ̀tọ́ dé ayé yìí lẹ́nu. Ẹ má rush. Ẹ jẹ́ sẹ́rí Ibrahim Chata. Ẹ jẹ́ kọ́kọ́ ṣe ti. Ọ̀rọ̀ yẹn lè dára. Orí rẹ̀ láti. Ọmọ tí mò ń sọ, ẹ jẹ́ àṣà àwọn àlejò. Ọ̀yá àlejò. Sọ sí máìkì fún wa. Inshallah máa ṣe fọ́ọ̀mù. Èwo ló wá bọ̀? Èwo ló wá bọ̀? 500 Ibrahim Chata. Lóra kan ló fẹ́ ṣe ní ká ìṣèlú níbẹ̀ lóra kan. Ọ̀yá ẹ̀mí ń fọkàn. Àgbà káṣí fọ́ àlẹ́. Ó wà tó bẹ́ẹ̀ sára wà náà. Àgbà káṣí fọ́ àlẹ́. Ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Ẹ ṣé Ibrahim Chata, thank you so much. Dáàdi fẹ́ ṣàdúrà fún yín. Dáàdi fẹ́ ṣàdúrà fún yín. Dáàdi fẹ́ ṣàdúrà fún yín. Rọ́bùkà Fàtàrídà. Alhaja Fosat Balogun. Àbẹ̀ní tí ò lọ 400,000 cash. Ọlọ́run nìkan lọ̀gá ẹ̀. Muyiwa Ademola ti ṣe transfer 200,000 ẹ bá mi confirm ẹ. Ibrahim Chata fún wa ní 400,000 naira cash. Ẹ gbọ́dọ̀ tóbi. Ṣé kí n sọ gbogbo categories ẹ̀ fi máa sanwó? Ó yá. Èlò. Dádì, ṣáà 50,000 péré. Dádì, please 50,000 péré. a ti rí 100,000 ní. Dádì Crosat Àbẹ̀ní Balógun 50,000. Muyiwa Ademola a ti rí 200,000 tí yín náà. Ẹ ṣeun. Báyọ̀ ti dání wà ń bí o. Ó wà ẹ máa rọ ṣe. Ọ̀dàbẹ̀. Ọlọ́run mélòó. Abẹ̀ lábẹ́ ọ̀ ń pè yín. Àti location ọ̀dàbẹ̀ ẹ̀ má ní ṣọ́tọ̀ fún mi. Ó yá sọ́rí sàì máa bọ̀ ẹ́ jìnnà. It's out. Bye bye.
Kákọ̀ sálámọ̀ sí wọn ni. Ilé Bándélé láti ìlú Ìlọrin wọ́n fún wa ní 50,000 naira. Títí jẹ́jẹ́. Allahu Akbar. Wọlé òṣèré King of Lamba. Ìgbòkè sí ìta púpọ̀. 40 million views lórí YouTube èyí la máa gbowó ẹ̀. 40 million views lórí YouTube èyí la máa gbowó kọ́kọ́ káwọn dábì rẹ̀ náà. 60 million views lórí YouTube. Ọlọ́run ò ní pa ẹ́ báyìí. We are very proud of you. Ọlọ́run ò ní padà lẹ́yìn rẹ̀.